Mo ní kí wá wò yín náà ni ẹ sùn ni. Mo sùn. Èwo lélẹ̀ tẹ́ gbé dání. Àtinúkẹ́ ọkọ mi ò bá má ṣe yọnu lọ sùn ọ̀rọ̀ wà lórí ẹ̀ lọ́la. Sùn fúnra ayọ̀ ló máa sùn ṣe ọkọ mi àní sáré ríra ṣe ọkọ mi sùjí o. Àtinúkẹ́ ọkọ mi olówó orí mi ọmọ òró lójó gbé wọlé náà ìwọ òhun olójó ń sọ ọmọ àṣewọ mọ́ṣẹ́ká ọmọ àṣewọ lálá yóò dáa fún ọ láàrin ẹgbẹ́ wa tẹgbẹ́ láàrin ọgbà wa tọgbà ayé ayé ọkọ mi Àtinúkẹ́ ọ̀rọ̀ kan wà tó ti yẹ kí n sọ fún ọ látọjọ́ tó ti pẹ́ ṣùgbọ́n nígbà míì ọ̀rọ̀ á wà kò ní sáyè ṣùgbọ́n lónìí àyè wà ọ̀rọ̀ sì wà kí màámi Àdùkẹ́ tó jáde láyé ìyá tó bí mi lọ́mọ wọ́n gbé wúrà yìí fún mi wọ́n ní kí n ṣètọ́jú rẹ̀ dáradára wọ́n wá ṣe lálàyé wípé kò wúlò fún mi o wọ́n dẹ̀ ní kò wúlò fún ọ wọ́n ní àfi àkọ́bí ọmọ rẹ̀ wọ́n náà ṣe hà. Ẹ̀mí pé wúrà yìí wọ́n ní kò wúlò fẹ́ yìí. Bẹ́ẹ̀ni. Kò wúlò fẹ́ mi àfàkọ́bí ọmọ tí mo bá bí. Bẹ́ẹ̀ni. But mami iṣẹ́ kí ni wúrà yìí ṣe. Nígbà màmí gbé fún mi wọ́n ṣàlàyé fún mi wípé ìdí ọrọ̀ ìdí ọlá àti ọlà àkọ́bí ọmọ rẹ̀ ni. ọkọ mi Àtinúkẹ́ olówó orí mi Àmọ̀kẹ́ ẹ̀bẹ̀ kan ni mo wá ń bẹ̀ ọ́ mo fẹ́ kó múra a lè pé yóò pẹ́ kó má pẹ́ a sì lè pé yóò yá kó má yá ọkọ mi níṣojú ẹ̀mí mi báyìí kí n fi ojú mi rí ọmọ rẹ̀ bí màámi Àdùkẹ́ ṣe gbé wúrà yìí fún mi mo fẹ́ kó o gbé fún ọmọ rẹ̀ níṣojú ẹ̀mí. Màámi ọkọ mi kò sí kú kankan lójú yín sí i o ẹ dàgbà ẹ fọwọ́ pawọ́ ẹ fẹ́rìgì jobi mi ò ní fojú sunkún yín sìn mi ò ní wáyé tí o níṣojú ẹ̀mí yín báyìí ẹ ṣe máa rí àwọn ọmọ mi. Ọ̀rọ̀ ńlá lẹ́yìn ọmọ ìbéèrè lọ́wọ́ mi o ta ló fáìn jù lóòótọ́ o ta ló fáìn jù ti Táyé ló fáìn. Ìrírí mo sọ fẹ́ ni pé bọ́mí wọn máa ní pé tèmi ló fáìn jù. Táyé. Tèmi náà fáìn. Má dá lóúnjẹ àríkẹ́ndì títí ẹ náà fáìn ṣó ti gbọ́ ẹ̀yin méjì ló fáìn ẹ̀yin ọkọ mi wíníwíní lójú orogún èjì wọ̀rọ̀ lójú ìjà ẹ̀ mo love you ya hug yourself hug yourself. That's my children. Ẹdun jọ bí èjìrè ara ìṣó ọmọ lọmọ mi o ẹdun agbórí igi rékèrékè ọmọ lọmọ mi o.
ayé. Ta lọmọ, èwo lọmọ, àlọ́mọ gidi, ẹ dákun ta lọmọ. dàgbà ẹ dògbò mi ò ní wá yín tí ẹ̀yin náà ní wé mi náà ti báyìí. àmín. Èjìrẹ́ wọ́n ní ohun tó bá dùn ní ló ń pọ̀ lọ́rọ̀ ẹ̀ ni ohun tó ń dùn mí òun ni mo fẹ́ sọ kó tó di pé àwọn ará àdúgbò máa sọ wípé ẹ wo báwọn ọmọ ṣe tó lákàtẹ́ àti ẹ̀rẹ̀ kan ṣe nǹkan kan àrọ́kùnrin kankan pẹ̀lú ẹjọ́ ẹ mọ́kọ wálé ẹ kì í ṣe ọmọdé o ẹ ti dàgbà ẹni tí ò tó yín ó ti wà nílé ọkọ ẹni tẹjọ jẹgbẹ́ ó ti wà nílé ọkọ ẹni jù yín lọ wà nílé ọkọ gbogbo ohun tóbìnrin bá dà láyé ilé ọkọ náà ló máa fàdàgbẹ́ ètò rọ̀ sí ẹjọ́ torí Ọlọ́run ẹ kéré o ọkọ yín mo fẹ́ kẹ́ mọ́kọ wálé tẹ́yìn méjèèjì bá lè ṣe tẹ́ ẹ mú wájọ́ kan náà dédé ara mi ló ṣe inú mi àti ẹ̀dùn ẹ̀ẹ̀kan náà ni máa kàn ṣe gbogbo ẹ̀ pọ̀ níwọ̀nba bí tágbára bá mu. ẹ wo mọ́mì bí mo ṣe wà yìí mi ò tí ì ṣetán àti mọ́kọ wálé o mi ì tí ì ṣetán rárá. kí ló ṣẹlẹ̀. ẹ wo mọ́mì twins ẹ má dán Táíwò lọ ṣe rí lẹ́yìn ọ̀rọ̀ tẹ́ bá wa sọ yìí èmi àti ẹ̀ àwa jọ nípàdé ìdà àkọ́kọ́ gbogbo nǹkan tá a bá bọ̀ ń bẹ̀ máa jẹ́ kẹ́ mọ̀ ẹ fọkàn yín balẹ̀. ọ̀rọ̀ tí wọ́n máa ń sọ máa ń dùn mọ́ mi nínú dáadáa ọ̀rọ̀ tí wọ́n náà máa ń sọ máa ń dùn mọ́ mi nínú. ẹ wo ìfọkànbalẹ̀ yín àti Kẹ́hìndé ló jẹ mí lógún báyìí o. ẹ wo ọkàn mi ti balẹ̀ tó mo wà òkè ebi wọn náà ti wà òkè. mo ti wà òkè ẹ kò mọ́mì twins a ní kẹ́ má dá Táíwò lójú bí kejì mi ni mo ní kẹ́ fọkàn yín balẹ̀ gbogbo nǹkan tá a bá bọ̀ lọ́rọ̀. ẹ̀dùn agbórí igi rékèrékè ọmọlọ́mọ mi o ẹ̀dùn jọ bí èjìrẹ́ ara ìṣokùn ọmọlọ́mọ mi o ọmọ ẹ̀dùn agbórí igi réfè ọmọlọ́mọ mi o ẹ̀dùn jọ bí èjìrẹ́ ọba ọmọ. Olúgbáre Àjàgbáre ìwọ òṣàjé tó ń gba oore olóore ni mo pè. èmi ọmọ ẹ ti wá fẹ́ jáde báyìí o tẹ̀lé mi jẹ́ káyé máa fẹ́ mi ọ̀wọ́n olóríire ọmọ ní kí n bá pàdé lẹ́yìn tí ṣe ń jáde yìí ọ̀wọ́n olóríire ọmọ ọ̀wọ́n obìnrin tí àìsí kí wọ́n kún dáadáa ní kí n bá pàdé má jẹ́ n pàdé bad market bẹ́ẹ̀ ni ìwọ òṣàjé o lẹ́sẹ̀ ò ń rìn o níyẹ̀ ò ń fò ìwọ òṣàjé ló ń pè bẹ́ẹ̀ tẹ̀lé mi tẹ̀lé mi. Mo regret pé mo sign a méjì léyà ńlá ni o léyà for life. Come here. Yeah,
Sherry. Ẹ máa ṣe fàájì ara yẹn. Èmi náà fẹ́ fi dá ẹ lójú wípé ṣe. Ó dáa, mo fẹ́ ṣe ìlérí fún ẹni wípé o ò ní regret ẹ̀. Tí máa fi deal pẹ̀lú ẹ̀ tán, àníṣe ẹ̀rù á bà ẹ́, àyè ajá. Sọ́dọ̀tọ̀. Trust me. Ó ti ẹ ti dá bẹ́ẹ̀ nítorí mo ná gidi gan ti pẹ́ tí wẹ́ni tó máa deal pẹ̀lú mi. Okay then. Jọ mọ́ mi jọ deal pẹ̀lú mi ṣùgbọ́n. Lóòótọ́, ó máa serious. Èmi gan wá. Wá ṣeré díẹ̀. This is good. Okay. Jẹ́ ká yà mí jà, jẹ́ ká ẹrù bà mí. Ó lè ṣe tọ́ mi. Ẹ máa ṣe fàájì yẹn náà. I'm sorry. Okay. Ṣé kò sá sí any problem tó ṣe? Ó ní condition. Táyà méjì ẹ̀yìn tẹ́ ń wò yẹn. Ó kàn ní sùn lójú ni o. Wọ́n ti tẹ́ nínú. Lẹ́yìn tá. Ìgbà tó tún ṣe tún wà. Kò ní síkẹ̀. Ó ń jẹ epo bó ṣe wà yẹn. Ó ń jẹ epo. Dẹ́. Ṣé rí jíà tẹ́ ń wò yẹn? Ó ń yọ ní 3. Bọ̀ tẹ́ bá ti fẹ́ gùn kí ẹ kàn dì mú mọ́. Kò ní lè yọ padà. Condition yìí ó ti pọ̀ jù. Kí ló dé wá gbé fún mechanic? Mechanic lẹ pè báyẹn. Mechanic ya wèrè gan. Wọ́n máa ṣí gbogbo bùkátà ilé ayé wọn léèyàn lórí ni. Wúwo gan owó téèyàn máa fi fún mechanic gan. Ó máa tó téèyàn lọ fi ra mọ́tò mi. So torí akàn máa lè jẹ pé kọ́lọ̀ fi sowó kó sojà fi ra mọ́tò mi. Ó dà. Bóyá tí n bá ti bẹ̀rẹ̀ iṣẹ́, èmi náà gbé fún mechanic. So owó yẹn máa yọ ọ́nù owó deliver padà. No deliver. Èló lẹ mọ òdì. Sẹ́yìn kan tí mo wò deliver. Tẹlifẹ̀ máa yọ náà 4,000 lówó deliver. Ó dẹ̀ gbọ́dọ̀ pé. Ẹ dẹ̀ gbọ́dọ̀ dé ní 8. Mọ́tò dẹ̀ gbọ́dọ̀ pẹ́ńtà. 4,000 ni wọ́n máa san. Ẹnu mọ́tò tí táyà ẹ̀ ò dá, tí jíà ẹ̀ ò dá, tó tún jẹ́po. Ẹ bá mi bá sójà ẹ sọ̀rọ̀ kán gba 2,000. Ṣé owó deliver ọ̀kadà ni àbò deliver amọ́rúwá? Ó sọ ya wèrè gan. Ó sọ ya kálà. Kábúrò sójà gan wa mọ́tò kò ní gba 2,000. Bóyá bẹ̀rẹ̀ ìwé tó ti fún wọn ní sáfíìsì yẹn ni kò yé mi. Ó dájú bí ọ̀sẹ̀ ẹ̀wẹ̀ ni. Ẹ mọ̀ tó ṣẹlẹ̀, máa padà wá, so máa pè yín. Ẹ padà. Condition mélòó ló wà nílẹ̀ tẹ́sọ pé fẹ́ padà? Máa padà wá rí. Máa pè yín, ẹ gbọ́. Máa pè yín. Ṣé condition yẹn ló mẹ́sà ló báyìí? Ẹ wo ẹni ta ní ká ṣàánú pé kó máa fi lè pa ó dà kó tó wá kakọ pé yẹn òun ò lè má lè yíyẹ o òun ò lè ṣe kíni kan òun padà bọ̀. Táwọn bá ti wá ń gbòòrò tẹ́bí ń pa wọn Mugambo ó ti fẹ́ẹ́ fi fóònù disturb mi pa Kazeem Adesina ó ti fẹ́ẹ́ fi fóònù disturb mi pa pé òun wáṣẹ́. Baby, kí ló tí wàá fẹ́ ṣe ń bi tó ní kí n park? Ṣebí mo ti sọ fún ẹ pé ká lọ sí ọ̀dọ̀ mi ní kọ́lá ṣe gbogbo ayé mọ̀ weather for 2 lélẹ́yìí náà. Pásítọ̀ mi ni mo fẹ́ rí, ó wà very very important. O fẹ́ rí pásítọ̀? Yes. Ṣé o sì? Torí tiẹ̀ náà ni. O fẹ́ rí pásítọ̀ torí tèmi? Yes. Kí ló dé? Mo lálàá pé o gbígbá lé mi lórí. Nínú àlá mi yẹn mo wá bẹ̀rẹ̀ sí ní pọ̀ owó. So ó scare me gan. I have to see my pastor. 5 minutes. I'll be back, Radmi. Please. Please be free. O lálàá pé mo gbígbá lé ẹ lórí? Yes. O wá di owó? Yes. Oh, baby. Yes. Ìjọ lè fẹ́ fi rí pásítọ̀. Alágọ̀, it's just a dream. O kàn lálàá ni. Listen baby, ṣe bẹ́ẹ̀ mi ní nǹkan ṣẹlẹ̀ sí nínú àlá. Wọ́n máa wọrí nípa yẹn. Má jẹ́ rí pásítọ̀ jẹ́ àmà lọ. Ká lọ ní nice time wa. Come on.
one of our very pastors will be very funny. Jamalo. Oh, baby. I trust you. It's just for you. We can need láti rí wọn for 5 minutes, please. So, go to fashion. Yeah, 5 minutes. That's what you want to do, right? Yeah, please do me a favor, please. Let's go. Thank you. I'll be right back. Okay. Okay. For you to believe me, you must padawa. Let me release my course. I'll be back. Okay. Túbọ̀ mọ́ mi lọ́wọ́ ó lálàá ṣé o ṣe pa ọ̀gbáǹjẹ lélẹ̀ ọ̀gbáǹjẹ lọ́mọ yìí o. kò lọ títí kò lọ títí kò lọ títí o. bọ̀dá mi kí ló ń ṣe yín kí lẹ ń rò. Dúpẹ́ jókòó. Mo pé òkè ṣọmọ kékeré náà dúró ṣe bí ìwọ lọ́mọ ìpè èmi àti ẹnìkan ló kú lọ́wọ́ yà wá. Ìwọ náà gbọ́ wàhálà mi. Iṣẹ́ dírẹ́fà tí mò ń ṣe èló ni mò ń rí ń bẹ̀, èló ni mò ń gbà. Ṣé nínú iṣẹ́ náà ni àwọn fẹ́ bá mi gbé? Bọ̀dá mi ìyẹn náà ti tó rò tó yẹn, ìrònú tẹ̀ ń ròyìn náà ti wá pọ̀ jù. Ẹ̀dẹ̀ mọ̀ pé ìrònú yìí ó máa ń dá àárẹ̀ sára ni. Bọ̀dá mi àròkàn ó máa ń fa ẹkún àsundàkẹ́. Èmi dẹ̀ nígbàgbọ́ pé ayọ̀ ń bọ̀ lọ́jọ́ kan. Ayọ̀ ń bọ̀ bó pẹ́ bóyá. Bẹ́ẹ̀ ni ẹ ṣáà máa ronú mọ́. kò lọ títí o. Julius owó ìtìjà wèrè ó bó ṣe ń náwó. Mọ́nà àgbàdo orí bí ọ̀bọ̀n ẹ̀ bó ṣe wà ó gbé dání gan. ṣé wọ́n wèrè ni. tó bá gbé dání ni bó ṣe náà láìsí lágbo pàṣẹ. kọ́ ló máa rẹ́sẹ̀ wèrè tí ò ní bò ó tó bá ṣèmi gan-an máa bá lọ́ní o. ẹsẹ̀ yẹ yẹn. tó bá sọ bẹ́ẹ̀ mi ì máa ń jẹ. rubbish ti Táyọ̀ bá mi perform yẹn náà ó mà ní gut gan o ó rí mi pé mo wà pẹ̀lú bọ̀bọ̀ mi pẹ̀lú mága mi ó wá ní gut ó wá tì mí sẹ́gbẹ̀ẹ́ ó wá ń ṣe láti bàjọ́ òun fọwọ́ lọ́rùn rubbish ni ẹ̀ náà. Abímbọ́lá ó jẹ ní sùúrù náà tí ọ̀rọ̀ Táíwò ló wá ń kàkún báyìí. mi ò ṣe ní kàkún gut lórí yẹn náà àbí kí ni kan ló ń ṣe láti ṣe.
ó kò jẹ́ kí n sọ fún ẹ Táíwò tí mo bọ̀bọ̀ yẹn rí tẹ́lẹ̀ náà ṣé mo fẹ́ parọ́ fún ẹ ni. ó mọ bọ̀bọ̀ wò rí ṣé nǹkan tí wọn náà máa sọ nìyẹn àbí. wọ́n ṣe pé nǹkan tí máa sọ ni Táíwò tí mo bọ̀bọ̀ yẹn rí tẹ́lẹ̀ ṣé mo lè parọ́ ni. kò sí problem no problem kò sí wàhálà mo ti gbọ́ kò sí wàhálà ẹ lọ máa ṣe fàájì ẹ lọ sí bò ó no mi ò ṣe nuisance gbogbo yẹn máa lọ. ṣáájú tó ń gbárí onírè ó yá wá kíákíá báyìí kó wá bá mi gba oore tó wà ní ara àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta tó wà pẹ̀lú mi yìí bá mi gba àìsíkì wọn gbogbo ẹjẹ kọ́ṣe nílé ayé tó wà yìí kó jẹ́ tèmi kọ́ máa yọ oore kankan kọ́ máa ní oore kankan mọ́ lára láti sìn lọ kí gbogbo oore wọn kó jẹ́ tèmi kó lóun máa pọ̀ sí ọlá mi máa pọ̀ sí kí náírà mi máa di dọ́là kí dọ́là mi máa di euro kí euro mi máa di pounds káyé máa fẹ́ tèmi. nǹkan tó ń dánwò yẹn náà. mo ò dán ní tí mo lọ sí inú bathroom block ten of me ṣé o sì. but mo ní ìgbà kan ló wẹ̀. gbà kí mo fẹ́ fi gbá ṣe nínú hotel room sọ fún mi ìgbà báwo gbé mi owó mọ̀ pé ẹ̀ṣẹ̀ jí ni bóyá lójú àlá ló ti rí yẹn reality lè léyìn sí. no mi ìlàlà ó lé mi mú rí igbá ní owó ẹ̀. jọjọjọ má kó bá mi o owó mà serious kẹ jọ fún ọlọ́run fi bẹ́ẹ̀ o tọ́wọ́n rẹ̀ bá jí tó bá gbọ́ nǹkan tó ń sọ yìí sí ọmọ àrò pé nǹkan tó serious gan ni èmi ò lè gbà kankan mo mọ̀ nǹkan tó ń pè ń gbà o àtòtí covid ọ̀rọ̀ ẹ̀gbọ́n mo tẹ̀yìn ronú nínú bẹ̀rẹ̀ sìn pé nínú láàrin ẹ̀mẹ́ta pé ọgọ́rùn mọ eré ṣe jù mo láì tó ṣe bá mi ṣe rí mo fẹ́ fún ẹ extra money ni o wá ń sọ̀rọ̀ gbà wo but má jẹ́ kọ́ wọn fún ẹ lórí try bàjẹ́ o mo ṣe mọ́ mo jẹ́ kó rí ìyẹn mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ṣe é bébí ṣe é báyìí mo bóyá ń ṣe ìdílé mímí ń kókè tó ń kókè. kí ni ọkọ tí mo dáhùn
Ọlọ́run gbogbo ibi tí mo tẹ̀ fọkàn sí ń sìn gbogbo bẹ̀ ló ti já mi kulẹ̀ kí nìkan tí mo fẹ́ wá ṣe báyìí o mo gbé o. owó lè bá ní sọ̀rọ̀ owó lè bá ní jíròrò Ọlọ́run má jẹ́ àdánìkan ṣayé. Ta ló mọ̀ èwo ló mọ̀ àlọ́mọ gidi ẹ̀dá kan ta ló mọ̀. ọ̀rọ̀ tó wọ́n bá ṣe tí mo ṣe single room 4,500, double room 6,000, and suite 50,000. Double room you need. That's 6,000. Ṣé kò lè tẹ́sí ṣe ìdílé Àgbẹ̀dáwò. Àgbẹ̀dáwò. Okay. Hello Kani. Hello Táíwò. Kí ló ṣẹlẹ̀ kí ló ṣe? Mọ́mí twins tún ti bẹ̀rẹ̀ o. Kí ló tún ṣe wọ́n? Wọ́n tún ti bẹ̀rẹ̀ bá tó bá ń ṣe wọ́n yẹn. Ṣùgbọ́n rírì tó ṣe wọ́n lọ́tẹ̀ yìí. Ó lè ju tàtẹ̀yìn wá lọ. Ó ti sún bí ẹrú pọ̀ mi. Àwọn ló ní kí n pè é. Ó mọ nǹkan tó máa ṣe. Máa gbé wọn lọ sí hospital máa wá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nísinsìnyí. Okay. Táíwò máa bọ̀. Mi ò ní lè dúró jọ torí Ọlọ́run. Táíwò kí ló ṣẹlẹ̀? Anára ìyá mi ò yá. Ilé rẹ̀ dà ní ìpínlẹ̀ ti jẹ́ kí n sọ orí ìdílé mi. Táíwò tiẹ̀ farabalẹ̀. Kí ló ṣọmọ ẹ̀lẹ̀ yìí náà? Sorry, Ọlọ́run adáwọlé wọn. Ilé tí mo rẹ̀ máa gbádùn gbogbo bẹ̀ tí máa ṣe bẹ̀. Ẹ wo màmí, wọ́n ní ká máa nìṣó lọ́sípítù wa kó máa pa wá ń bẹ̀. Oya mọ́ mi ọ̀rọ̀ ẹ ṣàbọ̀. Ọmọ bẹ́ẹ̀ ṣe ń ṣe yẹ ń dẹ́rù bà mí o. Lọ́rọ̀. Ẹ má dúró ọjà máa lọ sọ́sítù. Mọ́mí twins ẹ ń dẹ́rù bà mí ní láìpẹ́ ṣe ń ṣe yìí o. Jọ owó tí mo kó fún ẹ̀sìn bá mi kó padà. Kó padà wá kẹ̀. Uncle mo sorry mi lè refund owó fún yín. Ẹ rí kẹ́ mo ti kọ́ sí receipt. Ṣé o fẹ́ kí n pọ̀dù fún ọ̀nà méjì ni? Ẹni tí mo gbé wá ti lọ, ìwọ tún kówó dání. What do you mean? Mo ti kọ́ sí receipt. Tọ́gà mi bá dé kílẹ̀ fẹ́ kí n sọ fún wọn. Mi lè refund owó fún yín o. Ọ̀gá tó fi ẹ́ síbi gan-an kò ní sọ ṣé mo ti lo room ni. Ẹ wo ọ́dà tó fún wa ni. Tó bá ti kọ receipt a lè refund owó wọn. Ẹ ṣe ti conclude láàrin ara yín kẹ́ tó débi báyìí. That is your own business. Fún mi lówó mi jọ. Ṣé wọ́n ṣe mú? Mo conclude kẹ́ tó débi yẹn àti kọ receipt wọn kí fẹ́ kí n sọ fún wọn sí. Má bínú. Ẹ̀yin ẹ má bínú. ọ̀rọ̀ tó wọ́n bá ṣe tí mo ṣe bílẹ̀ ló máa gbé ṣé ìtọ́jú náà fi sanwó ilé àbí ìtọ́jú náà máa mú lọ sọ́jà à ń sọ̀rọ̀ owó ẹnìkan. Ọ̀túnba jáde síta o jáde síta olórí burúkú wá fún mi lọ́wọ́ mi o jáde síta o 20,000 lèmi àti ẹjọ́ sọ lálẹ́ àná 2,000 olórí burúkú ẹ̀ gbélé mi lọ́wọ́ tó pẹ̀lẹ́ náà tún bá. wàá gba bíbá ilé mi àwọn tó ní ẹ máa bẹ káàárọ̀ ẹ tí ò mọ̀ ilé wọn máa bẹ sọ́wọ́ yẹn bí tí ò tó lórí ṣé mẹ́pẹ́ ń fariwo tí ń disturb àwọn ṣíàmà tèmi lókè àwọn ṣíàmà mi ń sùn lọ́wọ́ kí ló ṣẹlẹ̀ gangan. Ẹ wo ẹ má bínú mi pariwo olórí burúkú kan ló pẹ̀rẹ̀ lọ́tùbá ló gbé wá síbí báyìí lálẹ́ àná 20,000 lájọ sọ 2,000 lólórí burúkú ẹ̀ kó lé mi lọ́wọ́ láàárọ̀ yìí. 20,000 2,000 naira báwo lẹ́yìn náà ṣe ṣe. 2,000 ló fún mi. Ní sùúrù àgbógbó ẹ̀ náà ẹ máa ẹ máa jẹ̀kù rẹ̀. Ọ̀túnba àǹtí ṣé Ọ̀túnba náà rí. Ṣé ẹ mọ̀ rí ni. Súlè mẹ́kò Pascal Súlè mẹ́kò kò ní dáa fún ẹ pẹ̀lú ojú wà ó ń fi tìró mọ́ mi lójú ni ó fẹ́ kọ́ lọ́gbọ́n ó ṣí ẹ ìwọ ní Ọ̀túnba Súlè mẹ́kò ìwọ ló ṣẹ̀dé láti Amẹ́ríkà. Òótọ́ ọ̀rọ̀ ni ẹ mọ̀ pé Amẹ́ríkà tẹ̀ ń sọ yẹn Ládìpọ̀ làwọn ti máa ń ra àwọn páàtì tó ti bàjẹ́ American street wà bẹ́ẹ̀ bóyá nǹkan tó ń sọ ni ẹ tẹ́yìn ò tẹ́ ti gbọ́ dáadáa. Mo dáhùn olórí burúkú club ló ti gbé mi lálẹ́ àná 20,000 lájọ sọ 2,000 lólórí burúkú ẹ̀ kó lé mi lọ́wọ́ láàárọ̀ tó ní Amẹ́ríkà lòun ti dé. Ìwọ ni nọ́ọ̀nà mọ̀ntẹ́rì mọ́jú ṣọ́rọ̀ mi wá mú zero mẹ́ta kó kúrò ó wá fi zero méjì lẹ̀ 20 ó sọ di 2,000 naira. Ó dẹ̀ dúnú o dárújọ náà díẹ̀ ló kú kóró Ọlọ́run ọba at the end of the day kò lè ló gbé sùn ló gbé jí. Kí ni Pascal
àwọn máa gbá wọn ní ìbọn má ṣe báyìí náà. àwèrè ọ̀rọ̀ tó ń sọ yẹn ló lè kó yà jẹ owó orí mi lédi rìn ní àbúwọ̀ wèrè ṣé mo jọ ẹni tó orí ṣáàkì lápá mi ni ìwọ orí ṣáà ti nà ọmọ tẹ́rì báyìí má wọrí wọlé lọ. Pascal má jẹ́ kí n wọlé má ṣe báyìí. kí ló dé. mi lè wọlé bẹ́ẹ̀ yẹn torí pé mo mọ ipò mọ àwọn èèyàn ìwọ tó máa mọ gbóró tó mọ ọlọ́pàá. ẹ wo bíbá ìṣòrí má yẹ kí yẹn bẹ́ẹ̀ lẹ́rù wọ́n ṣáà wọlé lọ. mi lè wọlé báyìí máa bàjẹ́ tí máa wọlé jọ ṣàánú mi. gbogbo ẹjọ́ kọ́ ni lọ́ọ̀yà ń dá lójú kírímínà. wọlé súlẹ̀ mẹ́kò wọlé lórí a máa yẹ̀yẹ́ láàrin ọ̀pọ̀ èèyàn ni. Pascal má ṣe báyìí. ẹ jẹ́ bẹ́ẹ̀ tilẹ̀ mú. mẹkáníìkì ni. mẹkáníìkì àti ẹ máa pẹ́ ilé ìfarabalẹ̀ ṣé rí nǹkan tó máa ń sún nínú ọ̀rọ̀ sí i. ẹ̀yin náà kàn máa débi ikùn ẹ̀tẹ̀ ní wo bíbẹ̀ ṣe rí ẹ̀kọ́ máa torí tẹ́rìsì ṣá ṣé rí ẹ̀mọ́kọ́ tó kọ̀ ṣẹlẹ̀ ni pé Ọlọ́run ti nípa àwọn náà máa jẹ nínú ọlá yín nìyẹn ó jòkùnkùn náà kùnà àwọn náà gbé náà wò wọn ọmọ bó ṣe rí kọ́ tó kówó wọn bá ṣe ń dìtọ̀ Ọlọ́run fi ràn wọn lẹ̀ nǹkan tẹ́mi kàn máa ṣe fún yín ni pé máa mú yín mọ̀yàn gan tẹ́yìn náà bá ń sọ̀rọ̀ ń pọ̀ Ọ̀túnba ṣé ẹni tẹ́ ń wo ìdúró ẹ̀jọ̀ Ọ̀túnba ṣé báwọn Ọ̀túnba ṣe ń rí ni àwọn Ọ̀túnba ò rí báyìí ẹ̀ náà wo Ọ̀túnba Kúnlé Tẹ́zákò gbogbo Ọ̀túnba gan ló ti upgrade ẹ wo Ọ̀túnba Wàsíù Àlàbí Pasuma tẹ́lẹ̀ tó wá di ọ̀gá ńlá number 1 tí ó sọ ọmọ náà báyìí àwọn Ọ̀túnba nìyẹn fi tí wọ́n tọrọ ẹ̀yin náà kàn ẹni àwọn pẹ̀sìn ọkàn ńlárí mọ́ ọkàn ń gbé ṣanlẹ̀ ẹ wá sọ̀rọ̀ ayé di jíga ẹ wò mí máa mú yín mọ̀nà nǹkan tó kàn máa ṣẹlẹ̀ ń bẹ̀ ni pé máa já yín tán ni ṣé mo lè rí nọ́mbà yín. ok máa fún yín kò sí problem. 2000 naira ara ti máa ro ẹ máa ra paracetamol gan. Franca kí ló ṣẹlẹ̀ báyìí sí ṣó fẹ́ ṣe make up para ẹni. ó fọ́ọ̀nì jọ ń torí Ọlọ́run sọ fún mi tí mi bá ṣe make up ń sìn kí ni fẹ́ lọ salon. pẹ̀lẹ́ o Madam Stella ẹ̀bọ̀ tẹ wá o ẹ wá ṣé àwọn tẹ fẹ́ lọ báyìí ṣé wọ́n lówó lọ́wọ́ they are pepper rest I no fit shout o ṣé wọ́n ṣoṣo free ṣá torí mi ò kí ń ṣe o ṣé wọ́n kí ń ṣe sáré wá gbà mo ń sọ́ọ̀sì yẹn mi ìráyè o bí mi ṣe wà yìí mo ní dé mi ṣe bá gbọ́n understand wetin you dey talk ṣé ti gbọ́ mi. ṣé mo fún ẹ lófòrí ni ó mọ̀ pọ́jà tí ò bá ti ripe dáadáa tí ò tí ì jiná èmi ò ní mo wà iṣẹ́ tó bá ti jiná tán tó ti sọ tán. nǹkan ibẹ̀ gangan náà rẹ wà. hello báwo Táíwò. ta ló ń sọ̀rọ̀. Pascal ló ń sọ̀rọ̀. pàdí mi Pascal di Pascal kí ló ṣẹlẹ̀. wà á ṣe o save nọ́mbà mi ni. má bínú fóònù mi sọ̀rọ̀ ni mo ṣe get another one ni. ọmọ kí ló ń ṣẹlẹ̀ ṣoṣà wà pàṣà. mo wà òkè jàre. ọmọ báwo ni pàrọ̀ yín lálẹ́ kí ni movement yín lálẹ́. àwọn àṣemúra ni wàá fẹ́ jáde. àwọn ọmọ ẹ wò ẹ má change movement yín ẹ dẹ̀ tún lè change at the same time ṣé ó ti yé yín sìn àwọn nọ́ọ̀rẹ́bù ọṣẹ ìdènà ọṣẹ gbowó campaign ọdẹ náà ò ní ìdí tó dáa ṣé ó ti yé ẹ tó máa ṣe ara lóore ìwọ náà dẹ́ mọ̀ pé mi ní ká ṣe ká mú ọmọ rúkúsù ọwọ́ mi ní gbogbo yẹn wà Ọlọ́run ọba èmi mo dá complain yẹn lẹ̀ nítorí ẹ̀mọ̀ ìrẹ́ sọ fún yín bá mi sọ fún àwọn títí ẹ tó kù nípa alẹ́ yìí gangan ni ṣé ó ti ẹ bẹ̀rẹ̀ dẹ̀ máa má dì gan ṣé ó ti yé ń sìn. oṣù ọ. Ọlọ́run ọba gbàgbé bóyá ìṣẹ̀lẹ̀ ẹni tó kọ́ tó ṣe foundation lẹ̀ ní ló máa bò Ọlọ́run wọn máa gbé jáde. ó ti dùn nìyẹn. Ọlọ́run gbà bẹ́ẹ̀ èjì rẹ̀ mi ò lè ṣòfò fún ẹ Pascal ló ń kín náà ṣé o mọ̀ ní tèmi bá ń fọ wọn bí yéèyàn orogún òkè tó mi. má gọ̀ ọ̀kì ẹ̀ ṣó ti yé. ẹ já fi gbogbo ẹ̀ sálẹ̀ yìí alẹ́ ní pákéjì yẹn ṣó ti yẹ má waste ẹ̀ dànù kò sí wèrè bá ń káwọn tó kù ẹ̀ èjì ara àṣokùn gbá yìí ó ṣàmọ̀ wàá gbá yìí. ok kò sí wàhálà ọmọ kan tó máa ṣe send address sórí fóònù mi kí lè já àwọn tèmi sí lẹ́sẹ̀kẹsẹ̀. address ìyẹn kéré. má máa padà sẹ́yìn èmi tí mo fẹ́ ju páàsì kan ṣé mi ò ní ju sùúrù ni àsùúrù wà lọ́rọ́ mi láàrin ìṣẹ́jú mẹ́rin sìn wà á rí àdírẹ́sì máa send àdírẹ́sì sí ẹ lọ́wọ́ kan. ok mama expect. o máa rí nsìn ṣó ti yí ẹ wà á lè pa àwọn títí ẹ wà á control o ṣàmọ̀ wà á gba yìí ó ṣe ìlera èsì wèrè alẹ́ yìí máa le gan-an ẹgbẹ́ mi ṣe wà yí Ọlọ́run ọba mo ti rálùjọ náà wọ̀ láti ráwọn ṣí àmà mi lọ́jọ́ tèmi yìí
àwọn ọ̀nàrẹ́bù ńlá Yusuf Aṣàfà ó ti dúró báyìí lúùlù #1 ẹ ṣàmọ̀ pé èèyàn ló ń ṣòwò ọwọ́ MC láti ń tọrọ ẹ̀ owó àlẹ́gbẹ̀ẹ́ kan èmi làwọn abúlé àdówó ní kókó ọ̀kan lọ́mọ bẹ́sù ọlá mọ́dà ọlá ọmọ. Franca èrè wa ti change lálẹ́ yìí o Pascal ló pè mí yẹn o kò dẹ̀ mú ṣàárí látọjọ́ tí mo ti mọ bọ̀bọ́ yẹn kò mú ṣàárí so èrè wa ti change lálẹ́ yìí nìyẹn. ó fọ́ ni ibi tèmi wá sọ pé à ń lọ ń kọ́. ìwọ gangan ló fọ́ ni a máa sáré ṣètò ìwọ̀n ni eléyìí tí a máa sáré mú sí. a máa sáré lọ sí ibi tó bá dẹ̀ tún darí àti lọ. ọjà mi jù ẹ dákun ẹ là mí lọ́yẹ̀ o ọ̀rọ̀ kan kọ́ mi lórí inú. ẹ̀yin bẹ́ẹ̀ ẹ̀yin ṣọ́ọ̀dì ṣẹ́rí irú honourable tí mo pàdé ní àná yẹn òun ni mo máa gbàdúrà fún kí n máa pàdé ní gbogbo ọjọ́ ayé mi. kí ló ṣẹlẹ̀ ṣé ká máa sá lọ ni. apart from wípé máa yẹn ó máa fún mi ní extra cash máa yẹn ń da kíní kan ẹrù ṣòro bó ṣe ń da ẹrù bò mí báyìí á tún dà báyìí á tún dà báyìí ó yẹ kẹ́lẹ́ trust mi ọmọ yẹn mi gan da péjì ni mo bad. mo dáràn láyé mi mo dáràn so olórí burúkú lọ honourable tó gbé mi lánàá mo believe pé tí n bá jí ní àárọ̀ yìí gbẹ̀mí lówó tó máa gbé fún mi mo fi ara ṣiṣẹ́ tó jẹ́ pé gẹ́ẹ̀sì iye tó fún mi. a fẹ́ tó bí 1 million àbí. 1 what 20,000 lórí burúkú ara ẹ̀ fún mi. o lè mọ oore yes because onílọ́ọ̀k èèyàn fún ẹ ní 20,000 naira a whole 20,000 naira ó wá ń pè lórí burúkú ìwò tí rẹ̀ ń tọ́ gbé bọ̀bọ̀ tó máa rí ní correct car tó yẹ pé tó bá súnmọ́ báyìí ó máa já báyìí wọ́n máa pé at the end of the day pẹ̀lú ilé lásán ti ṣọ́ báńkà jù ó máa gbàgbẹ́ mu ó tí rẹ̀ ń tọ́ fún 5,000 rẹ̀ ó wá ń complain bèrè lọ́wọ́ Franca ń gbọ́ bọ̀bọ̀ tó ló fún 2,000 yẹn kọ́ ó wá ń ṣépè fẹ́ nìkan sọ ọkọ mi jàre mò ń gbọ́ gist ẹ̀ jàre. ẹ wò anyway ẹ jẹ́ kí n sọ kinní kan fún yín thinking faculty tèmi ó ti high gan I mean ó ti go far gidi gan. ẹ jẹ́ ká gbọ́ ń bolo travel dé báyìí. ẹ wò ṣe fẹ́ gbọ́ ọ̀nà àti làwa ló délé yìí o. bíi ti báwo. kí ni ọ̀nà àti là bá ṣe máa rí ṣe bá ṣe máa náwó lọ́wọ́ òun ló délé yìí. ẹ wò ọ̀nà àti là èmi ò sọ pé ká má là o àmọ́ èmi ò lè jí owó o mi ò lè jí pé kan báàdì ni mi ò lè gbé owó mi ti sọ mi ò lè gbé owó mi ò lè jalè o. òfò ni ṣé yẹn là ń sọ ni èló la fẹ́ gbé lára àwọn pípù yìí tó fẹ́ tó wà èló la fẹ́ gbé lọ́wọ́ wọn tá fẹ́ fi live tá fẹ́ fi wà òkè tá bá jí owó lára wọn mẹ́rin ó kéré but nǹkan tèmi rò ni ṣé mo pọ̀ wọn pípù yìí wọ́n ní political ambition wọn ò dẹ̀ ní fẹ́ tarnish image wọn bóyá kí Yínká kókò sọ fún honourable yìí pé òun fẹ́ rí wọn kó wá o sọ honourable bá dẹ̀ ti wá o ṣàmù kọjọ pàdé níbi táwọn méjèèjì tó ti yẹ kó pàdé akọ mount kámẹ́rà sẹ́gbẹ̀ẹ́ kan ni àbá dẹ̀ ti ṣe yẹn ó ṣàmù pé àwọn méjèèjì wọ́n máa lọ wọ́n máa ṣe ó ṣàmù tọ́ba lè ti ń ṣe lọ ó dẹ̀ mọ̀ pé èyí tó dẹ̀ wà lókè yẹn ó ti ń record. anyway ẹ má jẹ́ fọwọ́gùn àdẹ̀ ti jókòó sórí àga hot seat. a ti wà lórí who wants to be a millionaire. but ṣé èmi ló máa pọ̀ jù o. anyway hold on kí n tó mọ ibi tí máa fi àdàgbé ètò mi rọ̀ sí gbogbo tó ṣáà ń dẹmọ fún ẹjọ́ tí máa ní kí n bí ẹ ṣó lè sọ pàtó ọ̀rọ̀ tó bá tẹ̀lé sọ the exact price tó fún ẹ ní àárọ̀ ẹ̀ ṣó kò lè fún mi níbi close range jọ èlò ní honourable fún ẹ. ṣe lè stand ẹ tí bá sọ. kí ló tún ń ṣe báyìí náà. after 300k owó iṣẹ́ as ọmọ tó ṣiṣẹ́ kárakára mo sọ mo béèrè o ṣe lè stand yẹ o ó wá fún mi ní 150,000. mo dáràn. ẹ jọ èlò lówó káàbù. abájọ tó fi san 10,000 owó káàpù aláàárọ̀ yìí mo sọ náà ẹ fọ sọ ni tí mo ti jà ń báńkì pẹ́pẹ́ dey rest for there. gbogbo ẹ̀jẹ̀ èlò calculation 450,000. àwọn kan ti gba millions. lálẹ́ ọjọ́ kan. àwọn kan ti gba millions. a máa sẹ́ni pé ọmọlọmọ tó dúró sílé bíyà bá fẹ́ mú gbá òun ló ń báyà mú gbá bíyà bá fẹ́ máa wò. mo ti ṣetán mo fẹ́ máa lọ fún interview. ó dà bẹ́ẹ̀ ni
ṣó ti wá mi ṣe oúnjẹ tí máa jẹ lá. Oúnjẹ mọ́ mi ṣé bí ti ń pa yín ni. Bí ti ń pa mí. Oh my God, èmi kàn wò wípé since tí ẹ tètè jẹun lánàá ẹ̀ẹ́dẹ̀ ń tètè jẹun bẹ́ẹ̀ yẹn tó mo wò pé tí bá sáré lọ fún interview yẹn tí bá dé màmá ṣe oúnjẹ yẹn tó ibi ti ń pa yín. Máa lọ torí àsìkò kan ti lọ. No mọ́mí ṣé ẹ mọ̀ wípé ẹ̀mí gbọ̀ngàn ló jẹ mí lógún jù and there's still time so ẹ jẹ́ kí sáré ṣe oúnjẹ yẹn ẹ̀ tí bá ti ṣètò màmá lọ. Mọ́mí twins, you are more important to me than any job. Ẹ̀mí gbọ̀ngàn ló jẹ mí lógún jù ṣẹ́gbọ́n ẹ má wọ̀rẹ́ ẹ jẹ́ ń sáré lọ kẹ́ẹ̀tì oúnjẹ kan ready. Ṣé wọn náà ló mọ̀ ṣe. Àmì ẹ̀rẹ̀ kí lè fẹ́ jẹ lọ́mọ bí i rice. Olùrànlọ́wọ́ alábàárò lọ́sọ́tò. Àbí tó bá bá mi lè ru àwọn àti gbẹ̀gì àti gbogbo rẹ̀ láì. Ọlọ́run má jẹ́ àdánù.
ẹ̀yin ló kù tí ó mọ̀ kó kọ́kọ́ yín kọ́ lọ tì í mọ́lé ọlọ́run kọ́mọ mi tó dàgbà sí àyè gbé mi kúrò léyìí lé tèmi ilé ayọ̀ ni kò gbé mi lọ torí àwọn ọmọbìnrin yìí wọ́n gbọ́dọ̀ rí gbogbo òṣì náà wọ̀nyí gbogbo òṣì náà wọ̀nyí. kí ló dé ń dá sọ̀rọ̀. ìdá sọ̀rọ̀ ṣé ara ọmọ òsì ti wọ pátákìrì inú ilé ni ṣé ìtìmọ̀ sọ fẹ́rẹ̀ yìí náà kẹ́yìn mọ̀ pé mi ní sista Kabira Ajia Kabira ṣé ẹ̀yin oríborùn lọ́rùn. ẹ wò ẹ má bínú ṣé wàá rí táwọn aráalé wa tẹ̀sán àfi ká ṣáà máa fàdúrà ràn wọ́n lọ́wọ́ èmi gan tí mò ń lọ ọ̀dọ̀ wọn láàárọ̀ lọ́sàn-án lálẹ́ láti lọ wàásù fún wọn èébú ni mo gbà bọ́ ọbẹ̀ wọ́n ti fún mi ní surname sorúkọ mi ń sìn kọ́ńfà jẹ́rìí ni wọ́n ń pè mí still náà mi ìdẹ̀ bínú torí mo ti wò pé èyí tó ju eléyìí lọ wọ́n ṣe fún Jésù Olúwa kò dẹ̀ torí ẹ̀ kò kọ̀ wá sílẹ̀. ṣé ti yín wọ̀n wá dà wọ́n pè mí ní Kabira Sófó ṣé àwọn àfáàfin Sófó kórúkọ mi ń jọ súná. ẹ wo ẹ jẹ́ ká ṣáà máa fàdúrà ràn wọ́n lọ́wọ́ ṣe ti gbọ́. a máa ṣàdúrà fún yín o ẹ̀yin ọmọ òsì a máa ṣàdúrà fún yín ẹ̀yin ọmọ èpè a máa ṣàdúrà fún yín ẹ mọ̀ pẹ́ wọ́n bá kó bàtà ẹsẹ̀ wọ́n bá kó bọ̀yọ̀ lórí kódà yóò wọnú àmùjẹ ni. Kọ́hìndé fọkàn ẹ balẹ̀ ó lè nǹkan tọ́lọ́run fi ṣe. ẹ wo mọ́mí twins bí ṣe ṣe bọ́ ọmọ mi lọ́wọ́ báyìí ìṣe ló dàbí pé kò sọnù lára mi ni. kò sẹ́ni tó máa ṣe ná tí ò ní dàbẹ́ àmọ́ ìgbàgbọ́ àti ìrètí wọ́n jọ ń ṣiṣẹ́ pọ̀ ni Ọlọ́run sọ pé àsìkò ètí ìtò ni òun tèmi mọ́ nìyẹn. ṣé tẹ wá bí mo ṣe wáyé interview tí mo lọ fún mo ní hope wọ́n máa mú mi bẹ̀ mo dé ń gbà ládùúrà ṣe wá rí kẹ́yìn náà bá mi túbọ̀ fi ṣàdúrà mú mi kọ́ mú mi torí tó bá mú mi inú mi á dùn at least má tẹ̀ lè ṣe nǹkan tó wù mí ṣe fún yín má lè ṣe fún yín kò ní jẹ́ wípé Táíwò mi nìkan ló ń ṣe everything iná ẹ̀wọ̀ nù lè débi pé oúnjẹ tá à ń jẹ everything nù lè Táíwò nìkan èmi náà àti ẹ̀ lè contribute quota tèmi náà ẹ bá mi fi ṣàdúrà má mi. àbódè ẹ̀rín ọmọkọ ní Táíwò náà òun ló pè yìí o ẹ lọ ọkọ mi èjìrè òyìnlá dáadáa ni mo wà ìwọ ńkọ́ Olúwa ṣeun àwa náà dúpẹ́ fọ́lọ́run bí 20,000 ó máa sẹ́ǹdẹ̀ sí wa ó ṣe ọkọ mi ó ṣe mo dúpẹ́ o iná ò ní tán wú ẹ o ọwọ́ à máa ròkè ò ní rálágbèdá ò ní rí wàhálà ò ní dààmú àkóbá àdábá ó kéré kò ní dọ́dọ̀ ẹ̀ ò ṣe òkú tọ́jú mi Kọ́hìndé ó wà pẹ̀lú mi bí kí n gbé fún ó dà ń gbà bẹ́ẹ̀ sọ. Hello sis, what's up? Sure. Yeah, we're good. And try. Mommy twins were okay. She's fine. Ó dẹ̀ ṣe ohun tí owó tí ó ní ó máa fi ránṣẹ́ sí wọn because mo ń gbọ́ bó ṣe sọ fún wọn pé ó máa send 20,000 naira sí wọn. Ó ṣe èjìrẹ́ mi lágbára Ọlọ́run ọwọ́ ẹ̀ ò ní kàn sàlẹ̀ àpò ẹ̀ mi ò dẹ̀ ní wá ẹtì àmárí ẹ̀ bá ó ṣe gan-an ni. Mo ṣì wà lẹ́nu ẹ̀ but hopefully very soon ṣá. Sis, when am I seeing you? I've missed you. All right, no problem. Love you. Okay, bye. ọ̀rọ̀ tó wọ́n bá ṣe tí mo ṣe bílẹ̀ ló máa ń gbé ṣé ìtọ́jú náà fi sanwó ilé àbí ìtọ́jú náà máa mú lọ sọ́jà. à ń sọ̀rọ̀ owó ẹnìkan ń sọ̀rọ̀ ìkẹ́ ṣé bówó la máa fi ra kẹ́ bó bá gbọ́mọ ọ̀dọ̀ ṣé bọ́mọ ọ̀dọ̀ á tọ́. Ìgbà wo kan ni mo fẹ́ gbàrú àdúrà bá ilé mi mọ́ mi tú? Kọ́hìndé má sọ̀rọ̀ bẹ́ẹ̀ o ọmọ àdúrà nìyẹn òun gba àdúrà lẹ́nu mi lè ṣe máa gbà lọ náà ni òun tọ́jú mi ohun tó ọmọ ohun tó lágbára láti ṣe òun ṣe bó ṣètọ́jú lásán tó ń fún mi yìí ó ṣe kan bẹ́ẹ̀ Ọlọ́run àwa bá mi ṣàánú ẹ̀ wàrà àánú gbà. Mọ́mí twins àdúrà olówó ló ṣe ohun gbogbo tán.
ṣùgbọ́n pé kì í ṣe torí ambition nìkan mo ṣe ní pé kó wálé torí life ẹ ni o. life kò yé mi ò dáadé. àwọn ọmọdé kò yẹ ṣùgbọ́n ìjókòó yẹn o fi pé o ti dàgbà tó láti lè má rè ó mọ̀ pé kó má bàa fẹ́ akátá ni mo ṣe ní kó má bọ̀ nílé. dadi. Débàrè sórí ọ̀rọ̀ tí bàbá ẹ̀ sọ yẹn àjọmọ èmi àti wọn ni mi mọ nǹkan tó fẹ́ kọ́ lọ́hùn kó tún ṣe fún ẹ kí ló tún fẹ́ kí ló tún need ṣé kò tí ì tó pé kí ọmọ máa sáré káàkiri nínú ilé yìí ni ṣé o fẹ́ sọ fún mi wípé kò tí ì tó pé kí ìwà àtìyàwó ẹ̀ kẹ́ dénú ilé yìí kí àwọn grandchildren kan máa sáré we need it ọjọ́ tẹ̀ ń lọ so we are very serious about it. Mo ti get the point yìí sìn bóyá máa fún mi ní time ni ẹ jẹ́ kí n farabalẹ̀ kí n wá ọmọbìnrin tí ó jẹ́ alálùbáríkà tó yẹlé tó yẹta lẹ́yìn náà máa wà proud of okay o daughter in law mi nìyẹn tó ti yín sí sá. Zora time tó bá mú ọmọ wa nù lé tó sọ fún mi pé ìyàwó ẹ̀ rè 300k máa fi lé ẹ lọ́wọ́. And to round it up èmi náà máa fi 200,000 naira sí to make 500 kó lè bá a mọ̀ wípé I am dead serious about it èmi ti deal overdue tí ń bá mi jà lórí ọ̀rọ̀ wípé mo fẹ́ gbé grandchildren níjó. ṣé o lè tó yẹn ni. ó lè jù bẹ́ẹ̀ lọ. okay then no problems ayẹ pé èmi náà bẹ̀rẹ̀ sí máa gbégbèsè orí nǹkan tẹ̀sán nìyẹn owó yẹn wọ̀ mí lórí díẹ̀. Mr. Korede ọ̀nà kí ni nǹkan tó ṣẹlẹ̀ gan-an látìgbà tí wọ́n ti wá ṣiṣẹ́ ní ilé iṣẹ́ ló ti ń lé mi káàkiri kí ni problem ẹ̀ gan-an ṣọ́bí mẹ́ja ni wọ́n jẹ́ kí èmi sọ̀rọ̀ fún ẹ o èmi ò wá fẹ́ ọkọ nílé iṣẹ́ mi wá ṣiṣẹ́ ni àti pé iṣẹ́ ò kẹ́ ẹ lára ṣebí driver director ni tó gẹ́ ẹ bá jáde nsìn tó bá bẹ́ẹ̀ níbi tó ti ń bá mi sọ̀rọ̀ kí ló ń fi ipò máa ṣẹlẹ̀ Kenny sórí ẹ̀bẹ̀ kan máa kọ́ bẹ́ẹ̀ náà ìjọba mi yọ Mr. yẹn kúrò bẹ́ẹ̀ sórí bó ṣe ń wù mí ọmọdé ara mi ni mi ò tí máa rí singles ni mi ò tí máa rí please jọ mo like ẹ mo dey love ẹ mo fẹ́ fẹ́ ni. ẹ ti ẹ̀gbọ́n náà ṣé o lójú ni ṣé bẹ́ẹ̀ mi àti ẹ ṣe wáyé are we in the same class we are not mi ò ṣe class ẹ so wá bẹ́tà kò bọ́ sàkó lọ wọ́ àwọn tẹ̀jọ wà ní sàwáwù mi ò sí class ẹ. mo mọ nǹkan tó ń àbí torí pé orí pé ojú mi ti gbó. iṣẹ́ ni driving kéèyàn máa driving káàkiri wàhálà ni tó fà á nìyẹn. ẹ̀yin ọ̀dẹ̀ wa kàn mí o. driver náà máa padà dọ̀gá lọ́jọ́ kan. wo Mr. Korede jọ nítorí Ọlọ́run sórí bí mo ṣe wà ẹ already mo ti pẹ́ ń biṣẹ́ má jẹ́ kí n fi ìkanra pé mo ti pẹ́ ń biṣẹ́ má jẹ́ kí n fi mú ẹ o kó ẹ ra fi mí sílẹ̀ o ṣùgbọ́n. agbára kò lọ sí ipò kò lọ sí ọlá kò lọ sí agbára kò lọ sí ẹnu kò lọ sí o. Aristo babes ọmọge olójú wá ṣe ọmọge ẹlẹ́sẹ̀ follow me enter room I no know say na so you be you no know say na so world be.
Débáyọ̀ lórúkọ mi. Taiwo is my name. Mo ní kó dà ń pè lọ́rọ̀ àwọn kankan so kí n má take time. Ṣé mo lè gba nọ́mbà ẹ̀? So I'll call you later. A lè sọ̀rọ̀ dáadáa. My number. Tó bá máa ní o. Okay. 00 00 33 33 44 44 51 51 2. Oshegon. All right, I'll call you. Débáyọ̀. Aristobes, ọmọge olójú wá ṣe, ọmọge ẹlẹ́sẹ̀ follow me enter room. I no know say na so you be, you no know say na so world be. Taiwo, ṣeré àkọ́nà inú mi dùn pé o ti ráyè owó inú kò sáyè, that's what I'll call it. Inú mi dùn torí àgbà tí mo ti máa ń pè ẹ́ text ẹ jẹ́ káyìrá àti máa tó how many weeks nísìnyí náà? Like 3 weeks now. But inú mi ti ẹ̀dùn náà pé at least mo jẹ́ ká ṣe ráyè náà, so thank you. Débáyọ̀, ò ní bínú ni torí mo ní business tí mò ń ṣe. Mo dẹ̀ ní shop tí mo ti ń ta wine. Mi dẹ̀ lè fi shop wine mi sílẹ̀. Because tí bá filẹ̀, àwọn ọmọ tó wà ń bẹ̀ wọ́n máa ṣòwò mi báṣubàṣu. That's good. Inú mi dùn gan. Just ṣàṣàkùn gan ló máa fẹ́ kó òun máa tẹ̀lé obìnrin tí ò ní ṣe lápá nísìn. So it's a good thing pé o ní nǹkan tó ń ṣe. Ní àpé yẹn gan tún ń jẹ́ kó tún máa láìkẹ́ mọ́ ọ̀nà mọ́. Yeah, Taiwo, kì í sọ nǹkan tí mo fi ń dààmú lájọjọ́ pẹ̀lú calls àti text messages. Sórí ìgbà tí mo rí ẹ ní supermarket yẹn, mi ní tàn ẹ́ láti ìgbà yẹn mo ti ń ní feelings kan fún ẹ. Mo dẹ̀ mọ bí feelings ẹ ṣe rí because mi kì í ṣọmọdé. Ṣọ́rọ̀ mi yẹn sí. And èmi dẹ̀ kẹ́rẹ́ bí nǹkan bá yín ṣe mi ṣe máa sọ. And o lè pè ní love at first sight o wrong, but inú mi máa dùn tí o bá lè jẹ́ kí n mọ ẹjọ́ báyìí lọ ṣùgbọ́n kémi àti ẹ̀ka wọnú ara wa. In other words, ó máa mú ká máa date ara wa. Débáyọ̀, ká máa date ló pè bẹ́ẹ̀ yẹn. Ẹ̀yin ọkùnrin tẹ́ pé abẹ́ date lẹ máa ń gọ̀ sí. Tẹ́ bá ti rí nǹkan tẹ́ ń wá báyìí, ẹ máa sá lọ ni. Anyway, nǹkan tó sọ yẹn mi ní fault because oríṣiríṣi àwọn ọkùnrin bẹ́ẹ̀ yẹn wà ṣọ́rọ̀ mi, but mi ní fẹ́ dà bí mo ń gbéra gàdúrà wọn fẹ́ sọ yìí má bínú because Táíwò, mo ti rí obìnrin, yes, mo ti rí obìnrin a lot. Mo rí dúdú, mo rí pupa, mo ráyìnrín, mo rí èyí tó ga, mo rí èyí tó kúrú, èyí tó lára, èyí tó slim, èyí tó fine, tó pretty. Mo ti rí wọn lóríṣiríṣi. I've seen them all. So kò wá ní jẹ́ pé time yìí mama act irresponsible. Ló yẹ fà kí ni mo ń wá náà tí mi ti rí. Seriously, I'm sorry, má bínú o, pé màá gbé bí mo ń ṣakọ àbí mo ń gbéraga. I'm sorry, but the thing kò tí mi ń wá kò tó ń ṣe mí ni mo sọ fún ẹ, not because of anything. So tó bá fún mi l'opportunity láti mọ̀ ẹ́ kó náà dẹ̀ mọ̀ mí, I'm assuring you pé o ní regret ẹ. Opportunity. Yeah. Anyway, jẹ́ ká ṣe máa bá lọ bá ṣe ń bá lọ yìí. Okay. Èmi náà ní rush so much. Ó mọ nǹkan tí mi fẹ́ sọ ní kí irú bíi mo bóyá ká ṣe ní 2.5 horsepower méjì. Ṣé wọ́n pé irú mi ó tóbi gan. So a lè kà. Òótọ́ ló sọ. Anything tó bá fẹ́ ṣe, o free láti ṣe. Secondly, ṣé o pé máa sọ fún yín nípa tiles yìí, èmi ò láìkẹ́ o. Wàá rí pé ó ń dán office tiles délé kò ń ṣe tó ń lò fún lè òótọ́. Mímọ́ tó bá rí tó kọ́lé yín kò yé mi o. Bíkọ́ bí kì í ṣe wà tó mi ò bá dà sí lásán pé kò sí mi bẹ́ẹ̀ o, nǹkan tó lè ṣẹlẹ̀ sí ẹ.
ó lágbára ju káwá sọ pé kó mi wá wà ń bẹ̀ lọ. Tọ́ ló sọ. Now káwá wá sọ tiwa. Okay. Now tó bá ní kí o Táíwò Àyìnkẹ́mi lókè o kí ló rí lára Débàrè tó fi fẹ́ràn tó fi nífẹ̀ẹ́ àwọn kan wo ló máa tọ́ka sí. Nǹkan tí mo lè sọ nípa ẹ̀ pọ̀ o because tó bá ní kí n máa kà á ilé aṣú ilé amọ́ àtọjọ́ tí mo ti pàdé ẹ̀ mi regret pé mo pàdé ẹ̀ ó nice mi ó fìfẹ́ bá mi lò ó fowó bá mi lò gbogbo nǹkan tó ní pátápátá ló fi bá mi lò so mi regret pé mo pàdé ẹ̀. nǹkan wọn ti tán. nǹkan tí mo fi láìkẹ́ ẹ̀ pọ̀ gan-an tó bá ní kí n kà á mi ì lè kà á tán. Okay, all right. Sori, o mọ̀rí tó fi gbé question yẹn lọ́wọ́ ẹ̀. No. Orí pàbẹ̀ sí máa ṣe wọléwọ̀de àwa méjèèjì. Ọkẹ́ máa ń tẹnu mọ́ fún ẹ pé kàn fún mi láyè kó mọ̀ mí kémi náà mọ̀ ẹ́. Inú mi rí pé o mọ̀ mí sìn ẹni tó dẹ̀ mọ̀ yìí o nífẹ̀ẹ́ àwọn kan tó ń ṣe tó ṣe lè rí báyìí o òun tẹ́ ẹ lọ́rùn. Àlọ́sọ́ bá ní kó tiẹ̀ kókó gbọ́nú ṣe kókè 90% Débàrè no like. Ètò tó ń sọ 10% yẹn àwọn abáṣá máa ṣe yẹn ó níbi tí mò ń lọ tí mo fi ní kó mọ̀ mí kémi náà mọ̀ ẹ́. Torí bí èmi náà ṣe ti ń tẹ̀lé ẹ gbogbo àwọn nǹkan tí mò ń rí nípa your IQ your intelligence really beat imagination seriously because ṣàṣà obìnrin èèyàn lè rí kó ní gbogbo àwọn kan bẹ́yìn gbogbo ìtọ́jú kọ́kàn kété kọ́kàn ojú kàn ṣe rán kàn fóònù tó bá jáde latest phone kàn lọ rà latest bag kàn rà latest shoe kàn rà tí wọ́n àwọn ọ̀pọ̀lọpọ̀ obìnrin nìyẹn bọ̀ kọ́ sọ pé kí o business báyìí làwọn ti ń ṣe wọn ò ní tọ́ka sí and they are making money do you understand so orúkọ bẹ́ẹ̀ yẹn mo rí pé yẹn ò ṣerú àwọn obìnrin bẹ́ẹ̀ ó jẹ́ kí n fẹ́ràn nǹkan tí mo wá ń fẹ́ kankan òun ni pé wọ Táíwò Àyìnkẹ́mi kò di ìyàwó ilé mi. Kí n jẹ́ ìyàwó ẹ̀. Nǹkan tí mo fẹ́ ni. O sure? Yes. That's my baby. Otide, sorry for the interruption. Sure, okay. Àwọn Franca ńkọ́? Oh, wo everybody wà níbẹ̀ mo fún wọn lẹ̀ síbẹ̀ yẹn ni ṣòtìrẹ bẹ́ẹ̀ wà boring sí mi gan so èmi kàn fún wọn lẹ̀ mò ń bọ̀ lẹ́yìn tètè mi ni. Ṣé ọ̀rẹ́ mi ti ṣe yín lálejò ṣá? Orí ni mo ti ṣe wọ́n lálejò. Ẹ ṣọpẹ́ wa okay cause nínú ilé tiwa níbí báyìí a máa ń ṣe fàájì gan-an ni so ẹ̀yin tẹ̀lé wa special sí wa báyìí aláti ṣe yín lálejò dáadáa. Anyway èmi máa wà nínú ilé ṣẹ́gun. Ó máa lọ jàre wálé ti pọ̀. Má bínú ẹ̀ jẹ́ ara yín. So nísìnyí inú mi tún wá dùn gan-an pẹ̀lú tí mo gbọ́ lẹ́nu. Òun àyè kí n parọ́ fún ẹ gbogbo ilé tá à ń sọ dùn sórí ilé tó wà lẹ́yìn ọmọ àlè ni ẹ tó bá tẹ̀fẹ̀ náà. wàhálà àsìkò yẹn ọtí ìyá ó fẹ́ sọ ọ̀rọ̀ gidi. bí wọ́n dí wọn ò kí n bọ̀ rẹ̀ sọ̀rọ̀ ni ò kí n bá Débàrè sọ̀rọ̀ ni sọ fún mi ṣó dáa ká wá ọ̀rẹ́ wa lọ sílé ká wá rí i pé aṣẹ́wó ló fi sílé àwọn ọmọ olóhùn ṣó tó ń lẹ́gọ pé how much you go pay why dí wọn ò kí n bá sọ̀rọ̀ ni kí ló ń ṣe ẹ́ náà jọ̀ọ́ mo máa rò pé ọ̀gidi ló wà fẹ́ bá mi sọ nítorí ọ̀rẹ́ mi tó ẹsẹ̀ dì ẹni tó mọ̀ yí pé kó tó lọ gan ó lágídí so dé nsìn ó tún nífẹ̀ẹ́ nù lòún fẹ́ sí ẹjọ́ ọ̀nà wà nú ẹni àbí wọ́n ń jà lékejì sókè ó gbàṣẹ́wó kò gbàṣẹ́wó ó gbóbìnrin kò gbóbìnrin ó ní nǹkan tó ń fẹ́ ni ẹ̀ á dẹ̀ fi sílẹ̀ àbí kí ni tiwa ń bẹ̀. but all the same náà a lè máa wòran òkè ló ń wà àwọn aláwa Nigerian kò lè mọ bó ṣe ń lọ àbí kí lè fi òwò àbí. ó dẹ̀ jáwọ́ nínú nǹkan tó ń sọ ọjọ́ kí ló kàn tiẹ̀ nínú ẹ̀ náà ó dẹ̀ fi bọ́ bọ́ọ̀ sílẹ̀ àbí ṣe o gbọ́ pé nǹkan mẹ́ta ni wọn kì í kìlọ̀ pé kéèyàn má ṣe àkọ́kọ́ o gbọ́dọ̀ sọ fún ẹ̀dá ẹgbẹ́ pé kó má kọ́lé o dẹ̀ gbọ́dọ̀ sọ fún ọ̀rẹ́ ẹ pé kó má fẹ́ yàwó o gbọ́dọ̀ sọ fún pé kó má ra mọ́tò torí tó bá ní kó má kọ́lé níjọ́kíjọ́ tí o bá dá ẹ lóhùn tó bá kọ́lé yẹn tán tó bá ṣeré lọ síbẹ̀ kó fẹ́ wọlé ó lè lé ẹ jáde ilé ẹjọ́ yẹn tó ní kí n má kọ́ òun ló fẹ́ jókòó sí yẹn o tó bá sọ pé kó má fẹ́ yàwó rántí pé níjọ́ tí yàwó yẹn tó bá fẹ́ lágídí tó bá bímọ tó bá wò pé ókè bọ̀dé ìjọba mi ra káàdì ń bẹ̀ á pàtàn fún ẹ pé ìyàwó ọjọ́ náà lọ́hùn tó ní kí n má fẹ́ òun ló fẹ́ràn ọmọ ẹ̀ níṣẹ́ yẹn o tó bá sọ pé kí
ọ̀rẹ́ ẹ̀ kó má ra mọ́tò tó bá rà níjọ́kíjọ́ tó bá fẹ́ jáde tó bá rò pé mọ́tò mi ní Ford jọ sáré yá mi mọ́tò ẹ̀ á pìtàn fún ẹ pé mọ́tò jọ yẹn o òun lòún rà yẹn o ò lè gbé jáde ìdí ẹ̀ ni wọ́n fi máa ń sọ pé ẹni tó bá ti tó tán jẹ́ kó wà nú ẹ̀ bílẹ̀ jẹ́ kó ṣe ìfẹ́ tó fẹ́ ṣe inú ẹ̀ just like that. Festus dúró níbi tó dín yẹn díwọ̀n sórí akànbára wa rìn tá màmá bára wa sọ òótọ́ ọ̀rọ̀ kò make sense at all wo Débàrè a big boy like him tó dé láti America tó wá believe pé aṣẹ́wó lóko tó ń fẹ́ níyàwó kò make sense at all kò dẹ̀ sí bí a ṣe lè ṣe bolo kó má rùn gbẹ́ náà. àánú wo dẹ́ ń ṣe visa sọ́dọ̀ tí pé ọ̀bọ ìlò ń bẹ́ẹ̀ pé kó bẹ́ẹ̀ ṣe visa kó fẹ́ pé bóyá tó bá ń lọ kó tiẹ̀ help wọn náà kó bẹ́ẹ̀ gba visa jáde ṣírù wo ló máa bá sọ̀rọ̀ pé ọmọ tó ti nífẹ̀ẹ́ sí kó má fẹ́ mọ́ wà láì wá pé fóònù ẹ̀ kò ní gbé mọ́ ìgbà ẹ̀rọ wàá mọ̀ pé ilé ayé ẹ̀ ó ti dojú kan náà. kí ló wá lè tó gbogbo yẹn. ẹ wo ẹ ṣáà má bínú pé mi fẹ́ dá sọ̀rọ̀ yín. excuse me a sọ̀rọ̀ obìnrin bí a sọ̀rọ̀ ọkùnrin ok. bọ̀dún má ṣàbínú ẹ jẹ́ kí n sọ tèmi sí ẹ jọ ṣe rí gbogbo obìnrin tí ẹ̀ ń rí ìta bẹ́ẹ̀ yẹn gbogbo wọn kọ́ lóhùn kan máa ṣàṣẹ́wò. àbí. moreover ẹni tó bá tún wá fi aṣẹ́wó sílé ṣéyàn mọ̀ pé ó ní oore tó máa gbà lọ́dọ̀ Ọlọ́run ni gbogbo aṣẹ́wó yẹn kọ́ lóhùn kan máa ṣàṣẹ́wò. Ọlọ́run á jẹ́ kó dáa fẹ́yìn. àmín. ṣèbírò ẹ̀yin ń fi ọmọ jẹ́jẹ́ ní inú ilé yín náà ti gbé yín wọ́n dẹ̀ ń fẹ́ yín gẹ́gẹ́ bí ọkọ àtìyàwó mo kàn fẹ́ ràn yín létí nǹkan kan ni pé nígbà kan sẹ́yìn bí ọ̀nà bíi Lẹ́gùṣì onírù ẹ̀yin náà máa ń ṣeré lọ́bẹ̀. ẹ wo ẹ jọ o èmi ò kí ní Lẹ́gùṣì o ẹ̀wọ̀n kan mọ́ mi lè mi ọkọ mi mọ̀ wá mi o. Ọlọ́run á jẹ́ kí ọkọ yín Ọlọ́run á jẹ́ kó já sí gbòòrò. no ẹ má sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn o ọkọ mi ò lè já sí gbòòrò mo ti wà ókè pẹ̀lú ẹ̀. no mo já sí gbòòrò. so ìwọ lè rí jẹ́ tiẹ̀. so ọkọ tó bá fẹ́ má ti ju ṣàlàyé fún mi má ṣe fún ẹ. anything is nothing kí ló fẹ́. okay soft drink. soft drink okay. mọ́mí. adáde lálàáfíà ni. láàfíà ni. ẹ ká sọ wa ẹ ká sọ sí dáadáa. ẹ̀wọ̀n kan máa sọ pé kí n lọ mú èèyàn kan wá ń ta o kí n lọ má lejò wá o tẹ máa fọwọ́ sí fún mi o ẹni yẹn rè ẹni tẹ́ ẹ̀ retí mo mú dé. ṣàlàáfíà ni ǹlẹ́ máa dà ṣe dáadáa ni lójú please sit down. good to see you. ọkọ mi ó máa jọ bàbá ẹ o. lọ́nà o. ó rí pé mo jí lọ sọ́jà ni wọ́n mọ́ tó lọ mú wálé. ṣé ti wá rí bó ṣe wá dé yìí jíjẹ mímú wà nù ilé sórí ilé wa yìí ó pọ̀ fún oúnjẹ rẹpẹtẹ kájọ jẹ kájọ mu tó bá fẹ́ sùn yàrá mi gan àyè wà nǹkan tó bá fẹ́ ni kó sọ fún mi. my dear wà á tààrọ̀ ẹ ti dé báre o dé báre tí mo lè wá. ṣé ọkọ máa sọ pé kí n lọ mú bèrè kan wá tó máa mú láti fi ṣe ìyàwó. àpò owó dẹ̀ wà ń lẹ́wọ́ wà. ayọ̀ ẹ̀ náà rè ìyàwó àfẹsẹ̀. ẹ tó fẹ́ fẹ́ ni. ele. bẹ́ẹ̀ ni ẹ. o lè fẹ́ lè. o lè fẹ́ lè. àná ò lè fẹ́ ilé tí má dẹ̀ wọlé tí ń jáde níbẹ̀ rí mímọ́.
kò lọ títí ipò kò lọ títí ọlá kò lọ títí agbára kò lọ títí.